ìmọ̀ràn tèmi rèé o gẹ́gẹ́ bí àwa ṣe jábúrò yín táwa náà jẹ́ àgbàlagbà fáwọn kan bá a ṣe ju àwọn kan lọ àwọn kan jù wá lọ àwọn kan ò tó wa ní owó ní ọlá níyì kò lè dọ́gba ṣéǹjì tèmi níyì ọ̀gá ni fáwọn kan lẹ́yìn mi ẹni tó wà lẹ́yìn mi ṣéǹjì tóun ní ọ̀gá ni fẹ́ni tó tún wà lẹ́yìn tẹ̀yìn náà tó lọ bẹ́ẹ̀ ṣéǹjì tèmi níyì ọ̀gá ni fáwọn kan wájú tèmi ẹni tó ju èmi lọ ẹlòmíì tún jù lọ ẹni tó ju èmi lọ ẹlòmíì tún jù lọ ìtorí ẹ̀ náà ṣe sọ fún yín pé kò lè balance Ọlọ́run ò pín dọ́gba èmi ò dẹ̀rù pọ́lọ́ lè pín dọ́gba láyé tá a bá ń tanra wa jẹ ni àwọn màmá wa gan mọ̀ pọ́lọ́run lè pín dọ́gba bọ̀ wá bá mi K1 the ultimate advice mi rèé o advice lásán ni kì í ṣe dandan kẹ́ ẹ mú lò bọ̀tẹ́ bá fi lo àwọn ọlọ́gbọ́n gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pọ́lọ́pọ́lọ́ ní K1 ṣe dín ní time tẹ́ wà yìí ẹni tó bá lówó làbùkù máa ń kàn o ẹni tó bá lórúkọ làbùkù máa ń kàn tí brọ́dà mi Ajéwọlé bá tiẹ̀ ní pé ẹ ṣe nǹkan kan tí ò dáa bàbá mo mọ̀ yí pé Àyànwọlé Àyànkúnlé I'm sorry Àyànkúnlé Àyànlọ́wọ́ tí brọ́dà mi Àyànlọ́wọ́ bá sọ̀rọ̀ nípa yín tó bọ́ síta K1 mo expect yín gẹ́gẹ́ bí olóni táyé ti mọ̀ tó lọ́n ti gbà fún yín mo expect yín kẹ́ bọ́ta yí pé àyàn ṣé lórí nǹkan tèmi àti ẹjọ́ ṣe ló ṣe wá gbọ́rọ̀ mi wá sí orí íńtánẹ́ẹ̀tì bó tẹ̀ ṣe kẹ́ pé ní kọ̀rọ̀ bàbá ó bù yín kù láti jáde láti wá fèsì torí mo notice yí pé tí ìgbà èèyàn bá jáde fún K1 kẹ́ tó lè rí K1 kó tó wá dìbọn kọ̀rọ̀ kó tó jáde ó máa ń le gan mo á notice wípé tó bá mú Wasiu Ayinde dá èèyàn lóhùn èèyàn yẹn wọ́n important ni o èèyàn ẹ bá mi share àkíní yìí o ẹ bá mi share ẹ̀ tó ọ̀rọ̀ wà ń bẹ o ọ̀rọ̀ dẹ̀ pọ̀ gan ẹ bá mi share ẹ má dàwù Ọlágúnyìn dàda ẹ bá mi share Agnes Legacy ẹ bá mi share ẹ bá ti ń wọlé ẹ wá fẹ́ mo wá fẹ́ kẹ́ gbọ́ voice message brother mo fẹ́ kẹ́ gbọ́ voice message brother mi tó ní àlùbáríkà mo yé ti káwọn yẹn máa pè mí ti bá ń ṣe show wọ́n ti pa flashlight yẹn sìn mi really like káwọn yẹn máa pè mí I don't even know what to do tí bá ti ń ṣe show yìí this thing have to be corrected somehow wọ́n ti pa flashlight yẹn ṣe rí tẹ́ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ bàbá mi K1 ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fi yín build page ni ẹ̀ ń jáde ẹ̀ ń dá àwọn èèyàn lóhùn ẹ̀ ń grand interview they are just ready to build their page mi ò blame wọn torí pé ọ̀nà tó wó tún wà nìyẹn a lè blame ni tó bá play but àwọn tó bá build page wọn ìyẹn ò ní pé kó tún máa ṣe nǹkan tí ò dáa ẹ gbọ́ ọ̀rọ̀ brother mi yìí tẹ́ bá gbọ́ ẹ mọ̀ bóyá ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà ń bẹ̀ kẹ́ wá mú nínú àti tèmi náà sọ ẹ máa gbọ́ ọ̀rọ̀ brother mi yìí. King Wasiu Ayinde Ọmọgbọ́láhàn olórí fún gbogbo àwọn ọmọ ọba pátápátá gbogbo akilẹ̀ Ìjẹ̀bú máyégún ilẹ̀ Yorùbá kì í sáàfin yẹ̀bùyẹ̀bù náà ti fi ń joyè yẹn ó túmọ̀ sí pé èèkàn lẹ́yìn náà nínú ayé bàbá àbùkù jí làárọ̀ kùtù oródé dé ọkàn dúdú ọkàsọ kọrùn bí àlùbọ́sẹ̀ eléwé àwọn ọ̀jọ̀gbọ́n bí léèrè ẹgbẹ́ àbùkù ń bọ̀ ló ń lọ ó ní mò ń lọ ilé ọ̀tọ̀kùnú ìlú ni mò ń lọ ilé ẹ tó ti lóko mò ń lọ ilé gbajúmọ̀ mò ń lọ ilé ẹni ayé ń fẹ́ tí wọ́n bá tiẹ̀ jẹ́ ayé ò ní ba tí ń jẹ́ bàbá ṣe ẹnu táyé bá fi sọ pé ọmọlúàbí ni ó jẹ́ èyí ọ̀dà wọn tán fún àwọn ọ̀rẹ́ kan fún ẹnu náà la yóò sọ pé àṣejù rẹ̀ ń pọ̀ ó rà pé tiẹ̀ fẹ́ ta ẹni dológo àná ayé ò ní fọ̀rọ̀ yín pìtàn aburúkú kọrin rí ìjà kékeré lọ́sẹ̀lẹ̀ kan ní gbogbo ẹ̀ bá fi tán fún Ọlọ́run níjọ́ tán fún yín kàkà tí ó fi tán fún yóò tún máa pọ̀ yóò tún máa dùn ju bẹ́ẹ̀ sí wáyé lọ ni àmẹ́mi ó mú mọ̀ràn wa ó ṣẹ́ni mọ̀ pé mọ̀ràn tálíkà ìmọ̀ràn mẹ̀kúnnù lójú olówó kì í fi bẹ́ẹ̀ sábà ní mí nì gbọ́nù mi ó dùn báwọn tán tó lólùfẹ́ yín tán fẹ́ dọ́kàndọ́kàn tán bá lè ríru fídíò yìí kán pè rẹ̀ létí yín tẹ̀ bá lè gbọ́ kì í ṣe dandan kẹ́ ẹ gbà á. kì í ṣe dandan o. àbá wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀ka ju àwọ̀ yín ọ̀ka jù lò ó tó ṣẹ́kù
ẹni tí ń pariwo yìí ọ̀tọ̀ kẹrù ọ̀sà iṣẹ́ ló fẹ́ pa lórí ọ̀tọ̀ kó lówó ẹ̀ wá kọfẹ́ kówó wọn sọnù kọfẹ́ kówó wọn wọgbó ni ṣé bàbá ẹ̀ bá pariwo 32 years tí mo fi bá ṣiṣẹ́ ń géènì kankan bí wọn ò géènì kankan ṣá géènì kan fojú kan lú òyìnbó ẹ wá ro tàyàn àgálú òkú owúrẹ́ tí ń fọ̀n bí èèyàn ẹ ṣe sàárà látara wọn àwọn olólùfẹ́ àwọn abánidàkùn ò ní bánidébẹ̀ abánidébẹ̀kùn ò ní bánitàn àǹtí ní òsìgọ̀ ẹni àǹtí ní ọ̀gbọ́n púpọ̀ tí ẹ lọ sórí social media yẹn kéwàá hàn ẹ bá tiẹ̀ jẹ́ ẹ jẹ́ kí lọ́ọ̀yà yín ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ fọlọ́pàá gbé ṣé ẹni tí ò lówó lọ́wọ́ tí ń pariwo lórí social media ẹ fọlọ́pàá àgbẹ̀ fi lọ́ọ̀yà àgbẹ̀ bá ràn bọ́ọ̀sì pé kán lọ́ọ̀nà ẹjọ́ nítorí ọlọ́run ẹ kàn tó fẹ́ kún dákún sòrò ẹ̀ ni bí ẹ bá iṣẹ́ ìjọba 35 years ní ó lò kó tó máa gba pension bí ọba yìí ìwé tí mo yé jì àbá ẹ wá ṣe sàárà lára rẹ̀ ẹ gbà fọlọ́run ẹ já gbèsè rò pé ẹni ń lọ oníjàmbá ọkọ̀ ó máa fátá gan egun ẹ̀yìn kan apá dá kinní kan ṣe yẹn wá ní wọ́n ná bíi 37 million kan sì gbà lọ tán jẹ́ kan láwọn báńdì yín mo gbọ́ àwọn sóyìn kan sẹ́yìn tí bàbá yẹn ń sàn gidi lóòótọ́ iṣẹ́ wọn náà ń ṣe tán ń sàn ìlú yẹn gidi ẹ sà ṣé ẹ wà ní kán gbé wọn lọ sí social media kan lọ́ọ̀ tọrọ owó fún wọn ni sáyé ò ní sọ tí ò dá nípa yín. ẹ gbọ́dọ̀ ọlọ́pọ̀lọ́. ntọ́ pọ̀ làwọn yẹn ti ń sọ báyìí wọ́n ti ń sọ fídíò kan sí fídíò tẹ̀ ti gbá ọmọ photographer kan lórí. ẹ ṣáà gbọ́dọ̀ ọlọ́pọ̀lọ́. àti fídíò kan bóyá kinní kan ní London tẹ̀ ti ó dà pé ẹ̀kan múnú bí lójú agbo gbogbo àwọn fídíò yẹn náà ti ń sọ báyìí wọ́n fẹ́ fi mọ́ tánìsì méjì ọ̀tá yín. bàbá mo fọba. ẹ gbọ́ àárín yẹn àwọn fídíò ẹjọ́ ẹ bá mi love and like kíní káwọn èèyàn má lọ because tó bá ti bẹ̀rẹ̀ sí ní flag ẹ̀ ń sìn viewers ẹ̀ máa wálẹ̀ ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ tí màá yẹn sọ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ the same thing tó ń ṣẹlẹ̀ ń sìn lórí voice Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn nǹkan kan tí ń jáde àwọn nǹkan tó bá yẹ ká panú ẹ̀ lásìkò ẹ panú ẹ̀ lásìkò K1 nǹkan ló ń sọ fún yín nìyẹn o ẹ máa gbọ́ o tọ́lá ẹni tó ń sọ̀rọ̀ yìí ọ̀jọ̀gbọ́n bí irú wa ni tó lọ́pọlọ tó dẹ̀ mọ ìjìnlẹ̀ Yorùbá dáadáa mo ṣe wù pé nígbà tèmi náà gbọ́ mo pé kí ni nǹkan èmi náà tún play ẹ̀ despite pé ẹ̀gbọ́n yìí náà ní viewers dáadáa but máa tún play ẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ ọlọ́gbọ́n àtọ̀rọ̀ aṣèrè ọ̀tọ̀ọ̀tọ̀ ni o bọ̀ ẹ máa gbọ́ lọ. atónímísẹ́rì mo fàṣìkò yìí búra wájú Ọlọ́run àwọn tó ń ṣiṣẹ́ lákàtà mi owó tí mò ń fún kálukú wọn jowó oṣù wọn lọ láwa tá à ní gátà ní ìgbèlú ọmọ tó jẹ́ nǹkan kan kí ló bá tí mo fi ń san àsan ju owó oṣù àtèlé fún kálukú wọn mọ̀ rántí bí mo ti ń bọ̀ ni ọdún year 2001 èmi wà lára àwọn tí ń fi búrẹ́dì lé àwọn èèyàn lórí támákì Kétu látọjọ́ ta láti lé mọ́tò mi táyédé Kétu kó tó bá wa rajà mi náà wá padà dé tí wọ́n fi búrẹ́dì omi gálà kankan lé tí máa drive mọ́tò tèmi náà lọ́nu AC ṣé kò wà tọpẹ́ ṣé gbogbo àwọn tájọ jìyà ṣé gbogbo wọn lájọ ń jọ ọ̀lọ́wọ́ báyìí ẹlòmíì ti kú dànù. bàbá ẹ ṣe sà tó bá jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ máa support yẹn orí wọn bá pé tẹ́yìn bá fi 10 million alẹ́ fún bàbá yẹn lónìí kí wọ́n support yẹn oní 500 oní 200 100,000. àwọn èèyàn support. kẹ́ ẹ fi dun bàbá yẹn nú kẹ́ ẹ ṣe sàrà fọ́lọ́run tí wọ́n ti gbé ọkọ̀ ayélujára sórí social media yìí náà wá padà wá pé Àyànlọ́ mo mọ nǹkan tó ń bí àyàn nínú ṣùgbọ́n asátìdúpẹ́ gbogbo ẹ̀ ti parí bàbá yẹn náà padà sórí social media pé ọdún ẹnu tó bá gbàlù kì í gbàbọ̀ kó ṣe gbogbo etí ló sábà máa ń gbọ́ feedback àmọ́ ẹ̀yin ẹ ṣe ti yín lillahi wa rasulihi ẹ ṣe torí tọ́lọ́ àti tànàbí ẹ wọ láàánú oṣù yìí àwọn tábìlì tẹ́ ń lọ yẹn bàbá mo nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ mo fọba tó ní mísẹ̀rì ìfẹ́ tíyàwó mi ní sí yín torí pé ọjọ́ ọmọ Ìjẹ̀bú Òde ó yìí máa ń sọ pé tó bá pe eyín kan lẹ́nu yín tẹ́ bá sì ń kọ orin tẹ́ ẹ̀ tí ì kú bó bá ṣe nǹkan rí láyé òun ó pè yín kò sí pé torí ẹ̀ mo ti wá sórí social media Ọlọ́run ló ní kí n wá sọ tí mò ń sọ ìtọ́lọ́run bá ní ẹ gbọ́ wàhálà wo mẹ̀kúnnù fẹ́ máa bólówó fà bọ̀wọ̀ wọn fẹ́ bàbá yẹn fẹ́ popular ni tí ibi tí báyìí pé ń gbà wàhálà ṣẹlẹ̀ ń sì mo ṣẹ̀ tó ń kúrò àwọn fídíò tí mo ṣe à ń wò wọ́n lẹ́yìn yín báyìí tó bá ń sán lù tó ń sàn gidi ẹ̀yin ti gòkè odò bàbá ẹ má bọ̀ àgùn òkè tán ẹ má yẹ ládà kẹ wá pé àyàn ìwọ àti àwọn èèyàn ẹ yọjú sí mi àyàn ó bàjẹ́ ó gọ̀ bí bàbá yẹn 400 years dín lọ ọmọ ẹ̀yìn yín ni wọ́n mo láwọn tó jù mí lọ tán ṣẹ́ lákàtà mi ṣàṣàṣà náà lájọ fi ń pọ́nra wálé àyàn so bí èmi àti ẹ bá ti ẹ̀jà orí social media lórí òpèjà yẹn ti lè parí ó gọ̀ àwọn ó ṣe Ọlọ́run lára rẹ̀ kẹ́ buwọ́lù mọ́ wọ́n dọ̀bálẹ̀ ní òsì ní Ọlọ́run mọ̀jọ ta wá àjọ Ọlọ́run ní Ọlọ́run ní dẹ́sí bàbá ẹ̀ ní dolówó àná ẹ̀ ní dológo àná
ṣé gbogbo interview tẹ́ ń lọ yẹn kò pẹ̀lú yín lé mọ́ gẹ́gẹ́ bí ipò yín tẹ́ ẹ wà ṣé bọ́ba fújì lẹ pé ayín orí adé ìyá ẹnu ojú lọ bá yá ọba àlùtí bá má jẹ ìlú òtúmọ̀ lórí ìlú rí òní tóró kí n Wasiu Ayinde máa sọ ọmọ gbọ́ láwọn ọ̀rọ̀ mi ò nítumọ̀ o ṣùgbọ́n ẹ bá gbọ́ pẹ̀lú ọjọ́ orí yín àti ipò yín ẹ mọ̀ pé máa ó nítumọ̀ gidi ẹ má bá fa wàhálà kankan mọ́ ẹ ti ju gbogbo òyìnbó ẹ fún lówó káwọn èèyàn sọ pé Wasiu Ayinde ṣe báyìí káwọn èèyàn tó wá máa sọpọ́ọ̀tì owó tẹ̀ fún wọn yẹn bí ẹ báyìí náà padà sínú ọlá 32 years ní ìbá ti gbà sáfíìsì kan náà yẹ kó jọrọ̀ kí n Wasiu Ayinde máa ṣáà ẹni dológun àná lẹ́ẹ̀kan sí ẹdùn àbáyàn lọ́wọ́ nu àyàn àgádú ó sì tún jẹ́ kẹ́ ẹ máa ga sí ni òkú ewúrẹ́ tí ń fọ̀n bí èèyàn gbogbo tẹ́ ẹ ti fi kó jọ ọmọ tẹ́ ẹ ti fi tọ́ ilé tẹ́ ẹ ti fi kọ́ gbogbo tẹ́ ẹ ti fi kó jọ ọlọ́run bá ò ní fọwọ́ bàjẹ́ kan ẹ má gbọ́rọ̀ àwọn èèyàn o gbogbo wọn púpọ̀ nu wọn náà fẹ́ ní followers ni o lọ́n sọ pé kí Wasiu Ayinde tì mọ́ lé ẹ mọ́ tì mọ́ bì kankan ẹ fi lẹ̀ ẹ mọ́ bá fa kankan ẹ̀sùn oore fún ni oore ló kù tẹ́ ṣe fún gbogbo bàbá ṣe pariwo káàkiri ẹ̀sùn wọn bá rówó sí wọn dàkẹ́ wọn wà dọ́bà ẹ̀rọ social media ni pé ọ̀gá mi ti dùn mí ní ogbà ayé mo dúpẹ́ o kọ̀sán ọlọ́pàá tẹ́ ẹ lè fi mú wọn ẹ̀ẹ́kàn tó fi yà jẹ wọ́n ni ọlọ́run ní bó kọ yín jẹ́ o tí yóò ní bàjẹ́ tí wàá ní ò ní bàjẹ́ o ọba fújì. ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn nǹkan tí mo kàn ní fún K1 láàrin yẹn nìyẹn step by step ni máa ń ṣe nǹkan tèmi ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ṣe rí ọ̀rọ̀ tó ń lọ káàkiri nígboro brọ́dà mi olóyè Adéyẹmọ Ìgbòho Sunday mo fẹ́ kí ẹ̀yin alálùbáríkà ọmọ Yorùbá bóyá o jẹ́ Yorùbá nation ni o bóyá o Yorùbá nation o ẹ máa gbọ́ àmọ́ àníkan wà tí mo fẹ́ play fún K1 kẹ́ lè mọ̀ pé tí nǹkan bá ń dùn ọ̀rọ̀ yẹn dàbí tọkọ-tìyàwó tó bá ń dùn láàrin wọn ni tí gba 1 million bá wà bá ní láyé ọrùn mọ̀rúfù ní kù sí tó bí bá kí ní bá ní a ní láyé ọrùn Àjọkẹ́ ní kù sísẹ̀ kò ní gbọ́ ẹ̀yin ẹ jẹ́ kíjà dé ìjà wá dé òun ni màá wá dòwe ẹ̀gbọ́. Àyànkúlẹ̀ ọmọ Ayanlowo ẹni ẹbá ṣe lóòrò lè kó dúpẹ́ Àyànkúlẹ̀ ọmọ Ayanlowo mi ọba tó ń jẹ nílé bàbá mi níjẹ̀bú òde. ẹ máa wo dáadáa o. Àyànkúlẹ̀ ọmọ Ayanlowo ẹni ẹbá ṣe lóòrò lè kó dúpẹ́ Àyànkúlẹ̀ ọmọ Ayanlowo mi ọba tó ń jẹ nílé bàbá mi níjẹ̀bú òde. ṣe rí àárín yẹn mo fi ń yé yín wípé tí àsìkò kan wà tí èèyàn bá fẹ́ra wọn tí inú èèyàn bá ń dùn tí èèyàn bá jẹ́ ọ̀rẹ́ tíjà bá ti dé ó máa dàbẹ́ pé kó pa olúwa ẹ̀ ní o wàá wá máa ṣèbàjẹ́ Ọláwálé mo rí ẹ bá mi ṣe ẹ Yẹmí mo rí yẹn ṣe àkíní ṣe wá rí ìtó pàpàǹbarì gangan ìtó pàpàǹbarì tí mo fẹ́ play ó ní ti nǹkan tó fa àwa táwa ń ṣe Yorùbá nation ọmọbìnrin kan sọ̀rọ̀ against olóyè tó ti yé yín àmọ́ àwọn kinní yẹn ó ní ibi tó gbé ọ̀rọ̀ gbà bọ́ mo wá fẹ́ káwọn èèyàn mọ̀ tóró máa wà lórí show mi mi ìmọ̀ kó sì ń wò mí mi ìmọ̀ pé lórí burúkú ọmọbìnrin tó pè ní Ọbàtálá yẹn mi ìmọ̀ pé kò tí ì sí èékánná lẹ́yìn ọrùn mi Ọbàtálá ó máa padà tẹ̀ ìwọ náà máa lo ẹ̀wọ̀n wọ́n máa sáfù ẹ́ lẹ́tà bí àwọn ará bí tó bá ń sọ fún àwọn èèyàn nípa wípé tí a bá ṣẹ̀
ẹ jẹ́ ká bọ́ta ká ṣe sọ́rí ń tún nǹkan ṣe gan ju pé kó ba nǹkan jẹ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ bá ṣèyàn kẹ́ ẹ bẹ̀ èèyàn yẹn kẹ́ ẹ dẹ̀ gbàgbé ẹ̀ síbẹ̀ kò ní di wàhálà màá lọ sọ́dọ̀ Ààrẹ Gani Adams díẹ̀ màá lọ síbẹ̀ díẹ̀ ìdí tí màá fi lọ síbẹ̀ díẹ̀ ni pé ṣe rí it's not attention sticker I mean seeker lájà no kò ṣe attention seeker oníkálukú ló mọ nǹkan tó ṣe nǹkan tó mú Àyànkúnlé máa bá wọn jà ọ̀tọ̀ bọ́ ṣe wá rí òkè tọmọbìnrin yẹn ló ń sọ ṣe rí woman Ọbàtálá yìí ẹ̀ rántí pé gbogbo bíi last year 2 years ago nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá Nation ó purposely bọ́ta fún mi tó ṣe show lórí mi tó ní àwa ṣe kinní kan bọ̀ mo fẹ́ mú ọ̀rọ̀ yẹn kó lè yé yín ẹ kọ́kọ́ gbọ́ nǹkan tó lóye sọ. ká fi tẹ̀gẹ̀ kó bẹ́ẹ̀ ká fi tẹ̀gẹ̀ sí olówó ni mí ọlọ́lá ni mí ó sì ń tọ́lọ́wọ́ fún yẹn tọ́lọ́wọ́ fún mi mo bí ọmọ tó pọ̀ mo ní ọmọ ní Canada mo ní Germany mo ní káàkiri kò sí ojú wọn fẹ́ lọ́dọ̀ lọ́dọ̀ tí o sì fún mi. olóyè ló ń sọ̀rọ̀ yẹn o èmi mo ní bọ́ọ̀dì lè fún ọ. tí ọ̀bá dẹ̀ sọ́kùnrin ńlẹ́ mọ́ ọkùnrin ni mí. fúlàní wọ́n mi mo wá ní ẹja fọwọ́sowọ́pọ̀ kágbára olóko ẹrú fúlàní ọ̀sẹ̀ tó dá mi lóhùn. èmi ń kélé Yorùbá tánú ń kélé Ìgbò Buhari ni kí wọ́n pa mí kọ́ pa Kánú orí Kánú kò yọ ó fi Kánú sí àtìmúlé rẹ̀. Màlàmí ti ń fọ́ táǹgbà náà Màlàmí dà lẹ́nu ó ti dẹ́ni àná Latif Fagbemi ó ti gbà kó lọ́wọ́ ẹ̀ Buhari ti ń lu agbára ńgbà náà tí yan bí ẹni pé kò ní kúrò náà Buhari yẹn dà lẹ́nu ó ti dà mọ̀ọ́lù nínú bàbá rẹ̀ dà ó ti padà tó kọ mọ̀ọ́lù bàbá rẹ̀. Buhari ti fi Nàìjíríà ya owó táwa dẹ̀ rí wọn ní ẹja pọ̀ lóko ẹrú Fúlàní ẹja dádúró àwọn lá ní epo lá ní gbogbo nǹkan lọ́dọ̀ àní nǹkan kan ṣe pẹ̀lú àwọn Fúlàní wọ́n Nàìjíríà ò lè wọ́. Bẹ́ẹ̀ni wọn dá mi lóhùn lónìí nǹkan. Buhari wá gbé èkú bọ́ọ̀gù ìjọba tó ti báyé ẹ̀jẹ̀ wọ́n wá gbé fún bàbá Tinubu. Bàbá Tinubu lóṣù mẹ́fà méje àti kí ló ṣe? Ohun tó wá dùn mí fún àwọn Yorùbá ni pé àwọn àgbààgbà Yorùbá ni wọ́n ní ìjà sí protest ebi ń bàbá ìjà ń jẹ wá. Ṣé ẹ̀rọ ọmọ Yíbò kẹ̀kẹ́ kọ́ bọ́ta pé ebi ń bà wọ́n? Wọ́n ti lé gbogbo Fúlàní kúrò lórí ilẹ̀ wọn, wọ́n ń dàkọ̀ wọ́n ti ṣe gbogbo nǹkan tó wù wọ́n. Yíbò ti lé gbogbo wọn kúrò lórí ilẹ̀ wọn, wọ́n ń dàkọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ní kó o lè ké èkó ní sọ pé ebi ń bà wọ́n. Kí ló dé táwọn olè fọwọ́ sọ ọkọ̀ kalẹ̀ wọn kúrò lórí ilẹ̀ bàbá wọn? Káwọn bàbá wọn ráyè dáko, wọn ráyè lọ bí káwọn wò bí ọkọ̀ wọn. Fúlàní wọn dá wọn padà ní Naija ṣe rí ẹ jẹ́ kí n fi ara balẹ̀ because ó dà pé kíní ẹ ní too much echo ẹ jẹ́ kí n ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún yín lórí ọ̀rọ̀ tí olóyè sọ ìsìn gangan ló yẹ ká máa pariwo Yorùbá Nation bọ́n ọmọ Yorùbá wọ́n dákẹ́ wọ́n sinmi díẹ̀ nítorí pé nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó kọjá nǹkan tá à ń lérò ṣe rí ebi ò lọ́rọ̀ kankan dàbí alára tí máa sọ fún yín lé ní o ju wípé ọmọbìnrin tí wọ́n ń pè ní Ọbàtálá mo ṣe show kan ní kò ṣe jẹta show tí mo ṣe ní last week tí mo ti wọ native tí mo dé fìlà àwọn bàbá mi abetí ajá ni mo ti ṣe show yẹn show ti yé yín ìgbà tí mo ṣe show yẹn àṣé ọmọbìnrin yìí sì lọ ń yọ mi wò lórí péèjì mi bóyá ó fi kàn mí wò mò ń try láti wo kíní yẹn tí àrólé bàbá 1010 ló sẹ̀ǹdì ẹ̀ sí mi mo wá ń try láti wò mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tó sọ tó wá pẹ́ ẹ lè gbọ́ ọ̀rọ̀ tó sọ yẹn kò ní dàbẹ́ pé bóyá mò ń mú ọ̀rọ̀ yẹn mò ń mú ọ̀rọ̀ lọ́rọ̀ mò ń mú wá ó wá dùn mí pé ọ̀rọ̀ yẹn ibi tó wà apá ibi tó wà
àti Gani Adams tí wọ́n fi ń fi ẹ̀sùn ìpànìyàn kan ara wọn. No, ele kan. Ara nǹkan tá ṣì ń sọ náà nìyẹn o. Àmọ́ ẹ jẹ́ kí n explain, kò tiẹ̀ need ẹ jẹ́ kí n explain mi gan tó jà ara mi gbé. Ṣé rí lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ n sọ ọkọ fún yín. Lady tí wọ́n pè ní Ọbàtálá olójú òwìwí yẹn mi fẹ́ forúkọ ẹ̀ síbẹ̀. Mo sọ̀rọ̀ nípa farm. Ó wá Ọlọ́run ọba o. Ẹ jẹ́ n wò ná bóyá there's any way tí mo lè fi mi ò rí kíní yẹn. Wọ́n ti flag mi o. Wọ́n ti flag show yìí o. Wọ́n ti flag show yẹn. Anyway, wọ́n ti flag mo ní kẹ́ mo sọ fún èèyàn pé kẹ́ love and like but love and like wọ́n ti flag mi. Ojú ẹsẹ̀ wọ́n ti sáré flag mi. Wọ́n ti flag mi. Torí olórí burúkú yẹn láwọn flagging team wọ́n ti flag mi. Ẹ bá mi love and like. Tẹ́ bá dẹ̀ fẹ́ kí n ṣètò yìí mo bá kí n filẹ̀. Wọ́n ti flag